àwọn ṣéwù yẹn wọ́n mú àwọn mùrídì lò lẹ́rú. ajá pé ní ọ̀dọ̀ Ọlọ́run. alhamdulillah. ká tún ní alhamdulillah. alhamdulillah. ká ní alhamdulillah rabbil alamin. alhamdulillah rabbil alamin. ọpẹ́ ìyá níyé máa dá torí tí wọ́n bá bí wá láàárọ̀ lọ́sàn-án lálẹ́ àwa náà lọ́lọ́pẹ́ kí nìdí tá a fi jọ́ lọ́pẹ́ òun náà ní wípé Islam inú ẹ̀ náà ni wọ́n bí wa sí Ọlọ́run tó wá ṣàánú wa ìjọ tá a tó fẹ́ lọ lé kéwú ọ̀dọ̀ Mọ̀lánà Sheikh Adamu la tún wá tó jẹ́ sí pé wọ́n ṣì wá lọ́nà ojú ọ̀nà tọ́lọ́hun tà Ànábì wa Muhammad náà ni wọ́n tún fi mọ̀ wá adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run atọ̀rọ̀ ìkẹ́gẹ́ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam Ànábì wa Muhammad tó jẹ́ sí pé torí tiẹ̀ tí ò bá ń ṣọ́lá tiẹ̀ ni àbá tí má yàtọ̀ láàrin dúdú àti funfun Ànábì wa Muhammad ló gbé ìmọ̀nà wá ìkẹ́ àti ìgẹ̀ kó máa lọ bá Ànábì wa Muhammad àti gbogbo àwọn aráalé rẹ̀ àti gbogbo àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n gbaṣẹ́ lọ́wọ́ Ànábì wa Muhammad tó fi wá dórí bàbá Mọ̀lánà Sheikh Adam Abdallah Al-Alori bàbá onímímọ̀ lágége bàbá onímímọ̀ lágbàáyé ìmọ̀ yìí náà lọ́wọ́ bá fi jẹ́ kí Mọ̀lánà Sheikh Adam kí wọ́n fi gbajúmọ̀ láyé bàbá òfowó gbajúmọ̀ wọn à fi ìran gbajúmọ̀ ibi mímọ̀ yìí náà ni wọ́n fi gbajúmọ̀ ìkẹ́ Ọlọ́run kó máa bá Mọ̀lánà Sheikh Adam bàbá Mọ̀lánà Sheikh Adam àwọn ọ̀nà tá a máa gbà ṣàdúrà fún wọn pọ̀ kódà ibi táwọn èèyàn ti ń dákúrò aláwùjọ fún Mọ̀lánà Sheikh Adam níṣẹ́jú lójúmọ́ ní wákàtí kódà tá a bá fẹ́ tí gbogbo ará Nàìjíríà bá fẹ́ sọ kúrò aláwù yẹn dowó kò ní sí olùsí kankan Nàìjíríà yìí nítorí pé wọ́n ń dájọ fún wọn ni àtẹnitáàmà ni wọ́n ń dákúrò aláwùjọ fún Mọ̀lánà Sheikh Adam kí ló fà á Mọ̀lánà Sheikh Adam ló já sí pé tọ́ máa kọ́ máa ń kéwú wọn èyí di ọmọ kéwú mọ́lẹ̀ tí a bá lọ sọ́dọ̀ onísúfí nísìn ó jẹ́ mùrídí tẹ́mi ó fi bọ́ lọ́rùn rẹ ni tí wọ́n bá tẹ̀ wọ́n lọ gba mùkádàmù tó bá tún kó mùkádàmù ó dàlífà gbogbo tó bá ń fà náà lábẹ́ òrùlé wọn náà ló ti máa fà á Mọ̀lánà Sheikh Adam radiyallahu ta'ala anhu tá a bá ti kọ́ máa ń kéwú ọdún mẹ́rin máa lọ ó ti dàfà ọdún méje ọdún mẹ́jọ ó ti dàfà ìkẹ́ Ọlọ́run kó máa lọ bá bàbá Mọ̀lánà Sheikh Adam àwọn arúgbó méjèèjì tí wọ́n ṣẹ mímọ̀ kalẹ̀ tí wọ́n bí ìmọ̀lẹ̀ kalẹ̀ bàbá àti màmá tí wọ́n ṣe bàbá Mọ̀lánà Sheikh Adam kalẹ̀ oore ni wọ́n ṣe fún Nàìjíríà oore ni wọ́n ṣe fún Islam oore ni wọ́n ṣe fún àgbáyé oore ni wọ́n ṣe fún gbogbo àwọn ọ̀dọ́ yìí àlékún kẹ́ kó máa bá wọn àwọn àlùfáà wọn tí bàbá kọ́ mímọ̀ lọ́dọ̀ wọn bàbá òwa wo báwọn ṣe dàgbà tó báwọn ṣe lóko tó báwọn ṣe lọ́mọ kíw tó wọn parúkọ àwọn àfáà wọn rẹ bàbá ń fún sú àwọn àfáà wọn bàbá ò déédé jí lọ́jọ́ kan ká larúkọ máa fa àwọn lórí ká larúkọ máa lórí pé ẹgbẹ́ rẹ̀ mọ́ wà èmi mò ń bá kó kànga Mọ̀lánà Sheikh Adam ṣe bẹ́ẹ̀ wọn sọ lọ́rọ̀ wọn kọ́ ní tíra wọn wú níwà wọn kọ́ lákọlẹ̀ àlékòkè kó máa bá gbogbo àwọn àlùfáà Mọ̀lánà Sheikh Adam àti gbogbo àwọn ọmọ kéwúre tó yẹ sí pé lójú ọ̀nà markaz lójú ọ̀nà mímọ̀ lójú ọ̀nà Islam náà ni wọ́n lọ kọ́nà kó bá ké gbogbo alápapọ̀ agbárùkọ̀ ọ̀la Ànábì wa Muhammad bàbá Mọ̀lánà mudirul markaz ọ̀rọ̀ ló ṣe yín ní dùnú àgbáyé àwa náà kọ́ la ṣe yín bẹ́ẹ̀ ẹ̀yin náà kọ́ lè ṣera yín bẹ́ẹ̀ ọlọ́run ló dìde ṣe yín bẹ́ẹ̀ wastana'tuka li nafsi ọlọ́run gbé yín kalẹ̀ ní ìtorí tara tiẹ̀ ẹ̀yìn rí tara yín rò ẹ̀yìn rí ti fámílì rò ti Islam ti mímọ̀ táwọn ọ̀dọ́ lẹ́ ríro ọlọ́run wọn ń dẹ́yìn náà lóhùn gbogbo létẹ̀ dáṣẹ̀ wọ̀rí làwọn èèyàn ti lẹ fọ́tò yín gbogbo àwọn ọ̀ràn tẹ́ ẹ̀ mọ̀ rí ni wọ́n ti máa ṣàdúrà fún yín ìmọ̀lẹ̀ tó ọlọ́run bá ṣe yín ọlọ́run bò ní pa yín ẹ̀ ń jẹ́ dùnú fún wa ọlọ́run bò ní jẹ́ dìbànújẹ́ àwọn tí wọ́n ń banújẹ́ lórí pẹ̀tọ̀ a rò pé yóò kú kò kú kul mutu bi ghayzikum kò ní kú ọlọ́run ọba ló sọ bẹ́ẹ̀ ọlọ́run bò ní pa yín yóò tún bọ́ yẹ̀yìn sí alibarika ọlá Ànábì wa Muhammad alibarika ọlá Ànábì wa Muhammad gbogbo ayé tún ti jòkó ẹ̀kọ́ tẹ́ ẹ máa ń kọ́ wa lọ́sẹ̀ọ̀sẹ̀ yìí tẹ́ ẹ máa ń kọ́ wa níṣẹ́jú yìí tẹ́ ẹ máa ń kọ́ wa wákàtí lórí barnamiji wa tuntun madil markaz hadiruhu wa mustaqbaluhu àwọn ayé tún ti jókòó láàárọ̀ yìí láti kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ babaláyégi wọ́n kọ́ fẹ́ gbóhùn sálámà yẹn náà wọ́n ti mọ̀ pé tẹ́ ẹ bá sálámà àlàáfíà àti tutù àti dùnnú yóò wọ gbogbo nulẹ̀ wọn akramakumullah.
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم Adá ọpẹ́ fọ́lọ́run. Alhamdulillah. Gbogbo ọpẹ́ tiẹ̀ ló ń ṣe. Alhamdulillah. Atọrọ ìkẹ́ tọrọ ìgẹ̀ fún Ànábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Kọ́lọ́run kó bá wa mú ládàá sàlátù àti ládàá sàlátù kó bá mú bá Ànábì. Sallallahu alayhi wa sallam. Kó bá mú báwọn ará ilé ẹ̀, kó bá mú báwọn sàhábà rẹ̀ tí wọ́n dúró dáadáa. Lásìkò tá a wà kíkí wa láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ni ò bá jẹ́ níbi yòówù tó wà èyí tó dáa jùlọ nínú kíkí òun náà ni ká fi kíra ẹ pé assalamu alaikum wa rahmatulahi wa barakatuh. Wa alaykum assalam wa rahmatullahi wa barakatuh. Bàbá ìyàwó tuntun ẹ̀yin náà lè ṣe eré ní lọ́wọ́ wọn ni sálámà sáyé. Assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. Wa alaykum assalam wa rahmatullahi wa barakatuh. Al-Muhaddis bàbá ní kẹ́yìn náà sálámà kí wọ́n gbóhùn ní gbogbo àgbáyé. Assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. Wa alaykum assalam wa rahmatullahi wa barakatuh. Kí ọlọ́run kí ó jẹ́ kárí bàbá àgbà lágége pẹ́. Bàbá onímọ̀ lágége orúkọ tí bàbá àgbà tàná tí wọ́n ń jẹ́ náà nìyẹn orí àga wọn lẹ́sìn wà kò sẹ́ni tí ó nàka ìmọ̀kan sí yín àyàfẹ́ ni tó já sí pé ojú rẹ̀ fọ́ tí ó mọ̀ nǹkan tí ń rìn láyé kọ́nà kó járe yín pẹ́sà. Ẹ̀kọ́ tẹ̀ ń kọ́ wa nípa madil markaz hadiruhu wa mustaqbaluhu ẹ ti kọ́ wa lẹ́kọ̀ọ́ débi almanhaju tarbawi inda al-allamati al-Ilori ẹ ti fún wa ní oníranran àwọn ẹ̀ka nínú ẹ̀kọ́ tí yẹn ń kọ́ lára baba Maulana Sheikh Adam àjòkó níbi ń pé baba Maulana Sheikh Adam tábà ti kọ́ máa ń kéwú wọ́n máa tú ọmọ kéwú wọ́n á fi ilẹ̀ pé kó máa lọ ṣègbésí ayé rẹ̀ bàbá ò ní retí lọ́dọ̀ rẹ̀ tó bá ti ṣe wàlímà kó máa kówó wàlímà rẹ̀ wá wọn à ní retí lọ́dọ̀ rẹ̀ pé tó bá ti lóde kó máa kó adíyá wá wọ́n ó tukùn lọ́rùn rẹ̀ tọ́mọ náà ó gbádùn ayé rẹ̀ alákọ̀ọ́kọ́ nìyẹn kí ló dé pẹ̀lú àwọn nǹkan tá a gbọ́ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ kéwú wọn lóru ọ̀nà tí Maulana Sheikh Adam ń lò yẹn mọ́. Nǹkan tẹ́ gbọ́ àbí ń tẹ́ mọ̀. lára àwọn nǹkan tá a gbọ́ tá a sì mọ̀ bẹ́ẹ̀ ni pé Maulana Sheikh Adam ọmọ kéwú kan bàbá ò ní sọ́dọ̀ ẹrú tó bá ti kéwú tán wọ́n fi ilẹ̀ ni pé ista'iddu linnidal ìwọ náà lọ fèsì gbésí ayé rẹ̀ kí ló dé tó já sí pé àwọn tí wọ́n wá kéwú lọ́dọ̀ bàbá tí wọ́n mọ bàbá yìí wọ́n lóru ìgbésí ayé tí Maulana Sheikh Adam lò látara pé ká tú ọmọ kéwú lẹ̀ ká yànda rẹ̀ tán yányán. Bismillahir Rahmanir Rahim. Àkọ́kọ́ náà ni pé mo fẹ́ tún ra wa ṣe ni pé mùrídí ó yàtọ̀ sọmọ kéwú. Mùrídí ó yàtọ̀ sọmọ kéwú. So a lè fi àwọn ṣùyúhù sòfíyà àwọn ṣùyúhù turk a lè fi wé kéèyàn lóun lọ́mọ kéwú. Ọ̀hún náà a ní sọ pé àwọn ṣéwù yẹn wọ́n mú àwọn mùrídí lò lẹ́rú. A ní sọ bẹ́ẹ̀.
so ní sọ bẹ́ẹ̀ ó ní turuk tí ó gbá yàtọ̀ ọ̀tọ̀ síra wọn. kí wọ́n á padà síbi ìbéèrè ẹ̀. torí nìsín ẹlòmíì tó bá gbọ́ ọ̀tọ̀ ní nǹkan tó máa gbé ní àwọn tó ń bú àwọn onísúfì ní Markaz. Èmi gan fúnra mi onísúfì. Bàbá tó bí mi onísúfì. So lára bẹ́ẹ̀ yẹn làwọn kọ́ ṣe bàrà ذمة níbẹ̀. Kí ó ní bàbá ní pé mo fẹ́ kọ́ ọmọ ọ̀nà dẹ́ pèpè ẹ̀ òun ni òbí kọ̀ọ̀kan mú ọmọ ẹ̀ wá. Tẹ́lẹ̀ ọmọ kéwú bẹ́ẹ̀ táfà bá fẹ́ kọ́ ní tírà kan tírà ẹyọ kan ṣo ni o wọ́n ní tètè fi kéwú hàn wọ́n ní tètè fi hàn wọ́n á lè di ẹrù tírà lù ú lórí kó máa kiri tírà kiri. Ẹlòmíì ń wá láti bẹ̀ Ọlọ́run padà ṣe kéwẹ́ ò tó kankan àmọ́ ó doní tírà tó ń ta tírà. Ẹlòmíì ó padà kéwú díẹ̀ Ọlọ́run fi yé ó mọ̀ ìmọ̀ kiri tírà yẹn ó padà bọ́kùn kúrò ńbẹ̀ èyí tó lọ́n fi yé yẹn ó ṣàǹfààní fún ó sì wúlò fún. Ẹlòmíì ló máa kiri ẹ̀kọ́. Ẹlòmíì yóò máa kiri torí pé nǹkan tó máa jẹ táàfà máa jẹ yóò kiri ẹ̀ ibẹ̀ náà ṣẹ̀ṣẹ̀ ti máa rí nǹkan tó máa jẹ. So àwọn gbígbà ṣe rí òun nìyẹn. Ìgbà dictate bí àwọn àfáà ṣe fẹ́ máa ṣe pẹ̀lú àwọn ọmọ kíw kò sólùrànlọ́wọ́ kò sí kinní kan ìyẹn tó wá dáa ju àwọn ọmọ kíw nílẹ̀ Haúsá lọ. Àwọn tí ilẹ̀ Yorùbá ń bì. Bẹ́ẹ̀ ni káwọn fún mi lọ. Wọ́n dáa ju ọmọ kíw nílẹ̀ Haúsá lọ. Rẹ àwọn yẹn láti kọ́wé oko olú wọn náà láti fi ránṣẹ́ sọ́dọ̀ àfáà. Àwọn òbí ẹ̀ máa tánu ni kò sí nǹkan kan tí wọ́n ń fún un kò sí kinní kankan. So wọ́n wà máa tọrọ báárà. Àwọn yẹn ni wọ́n ń pè ní alimẹ́jìrì.
alimajiri yẹn látara almuhajir ibẹ̀ ni ibẹ̀ ni alimajiri. àwọn tí wọ́n ń ṣèrìn àjò tí wọ́n fi ìyálẹ̀ tí wọ́n fi bàbá lẹ̀ tán fara lẹ̀. wọ́n ṣèrìn àjò mímọ́. ayọ̀ ha òkúrò ń bẹ̀ alimuhajiru àwọn ayọ̀ ha òkúrò ń bẹ̀ wá di alimajiru alimajiri. wọn yọ kúrò wọn fa Hausa pè é ní lédè tiwọn. wọ́n gbé jẹ. wọ́n gbé háwù yẹn jẹ. so wọ́n ń pè wọ́n ní alimajiri. eléyìí òun ni ìmọ̀ tọrọ oúnjẹ àwọn yẹn oúnjẹ tó ń bá lọ tọrọ àbí nǹkan tó ń bá lọ tọrọ Haúsá ò jẹ́ kí n jẹun ọjọ́ kejì òun èyí jẹ ọbẹ̀ ọjọ́ kejì. ojoojúmọ́ ni wọ́n ń pọ̀ sáàsùn. ojoojúmọ́ ni tí wọ́n bá ṣe ọbẹ̀ ojoojúmọ́ ni. so èyí tó bá ṣẹ́kù lẹ́yìn Maghrib àwọn ọmọ yẹn ó tójú bọlé káàkiri wọ́n wá dá oúnjẹ yẹn jọ fún wọn wọ́n gbàjọ lọ́nà tó pọ̀ ojú kankan náà ti fẹ́ gbàjọ wọ́n gbàjọ bẹ́ẹ̀ òun làwọn máa jẹ làáfàá máa jẹ níyàwó àfàá máa jẹ yàtọ̀ máa fà èyí tó bá ṣẹ́kù láàárọ̀ ọjọ́ kejì láàárọ̀ kùtùkùtù wọ́n dà kaná wọ́n gbé kaná wọ́n dà sórí iná bí à ń dáka sórí iná òun ni wọ́n máa jẹ. ṣòkòsí èyí tó wéṣì ń bẹ wọ́n tún ṣe bẹ́ẹ̀ lọ́sàn-án wọ́n ṣe bẹ́ẹ̀ lálẹ́ so báwọn ṣe ń ṣe nìyẹn. wọ́n máa tọrọ ẹ̀ ni so àwọn tó ń fi àwọn tó wọ́n ń jáde tó ń fi kíní ìgbà oúnjẹ àbí tí wọ́n fi ń kiri nǹkan tó bá rí ń bẹ̀ tó bá fi kiri bí wọ́n ṣe ń lo ìgbésí ayé nìyẹn. wọ́n á fàdé á sí pé wọ́n á ní tètè kọ́ńkéwú yóò pẹ́ ó lè lo ọdún kọrin ọdún mẹ́wàá ogún ọdún lọ́dọ̀ àfà so bí wọ́n ṣe ṣe ni nǹkan tí ó sì padà wá rí pé mikiyalun mizjajin bidoatun mizjaj so mikiyalu mikidaru tí wọ́n tó bá rí ń bẹ̀ àti nǹkan tó bá rí ń bẹ̀ kò ní tó yẹ ọdún tó lò. kò ní tó yẹ ọdún tó lò. eléyìí ló wà. Sheikh Adam rí i pé kínní ó ní impact tó fara kín tó pọ̀ àwọn àbáyọrí tí ó fara kín ó pọ̀ àwọn àbáyọrí yìí èyí tó pọ̀ jù ń bẹ kò ní mú oore bá Islam kò ní mú oore bá mímọ́.
Ọlọ́run dákun máa pa Mùdírù kíákíá nítorí pàwùlọ fáwùjọ wa wọ́n pọ̀ níbi ká láyà ká sọ títọ́ wọn ò dẹni gbárọ́.